Ọpẹlọpẹ MC Oluomo mi ò bá ti dòkú, Ronke Oshodi ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ òṣèré tíátà Ronke Ojo tí ọ̀pọ̀ mọ̀ sí Ronke Oshodi Oke ló mà ti tẹnubọ ìtàn tí ọ̀pọ̀ àwọn èèyàn kódà tó fi mọ́ àwọn olólùfẹ́ rẹ̀ kò gbọ́ rí nípa rẹ̀. Oshodi Oke ló sọ̀rọ̀ láìpẹ́ yìí pé òun ìbá ti kú tipẹ́, ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run tó gbé ẹ̀mí òun ró tó sì fi gbajúmọ̀ ọ̀gá ọlọ́kọ̀ lẹ́kọ̀ọ́ tó tún jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ọlọ́kọ̀ èrò NURTW ní Nàìjíríà lásìkò yìí, Musiliu Akinsanya tí gbogbo ayé mọ̀ sí MC Oluomo ṣe gààrí tírà ìyẹn onísábàbí òun. Nínú ọ̀rọ̀ tí Oshodi Oke sọ, ó ní àárẹ̀ ńlá kan ló kọlù òun rí tó jẹ́ pé kìnní náà le púpọ̀ tó sì tún jẹ́ àìsàn runwórunwó eléyìí tó gba òbítíbitì owó lọ. Ó ní bí oògùn tówó rẹ̀ tó ẹgbẹ̀rin náírà 800,000 naira lóṣooṣù ó ní òun ná, léyìí tó sì jẹ́ wípé kìnní náà ṣòro gidi fún òun. Ó ní ọpẹ́lọpẹ́ MC Oluomo lára òun àti ìrànlọ́wọ́ àwọn òṣèré akẹgbẹ́ òun kọ̀ọ̀kan ló bá dárúkọ arẹwà ìràwọ̀ òṣèré Ṣótáyọ̀ Gágà. Oshodi Oke ní òun a máa sábà ṣọ́ra gidi láti dárúkọ akẹgbẹ́ òun kankan, ṣùgbọ́n tó jẹ́ wípé òun gbọ́dọ̀ dárúkọ Ṣótáyọ̀ nítorí òun kò lérò rẹ̀ rárá, nítorí aáwọ̀ kékeré kan ti wà láàrin àwọn méjèèjì ṣáájú, ṣùgbọ́n tí Ṣótáyọ̀ Gágà fowó ran òun lọ́wọ́ lásìkò tí òun ń ṣe àìsàn pẹ̀lú 150 náírà 150,000 naira. Ní ìgbà tí wọ́n tún bí bóyá òun àti Ṣótáyọ̀ Gágà ti ń sọ̀rọ̀ padà, ó ní kódà bí àwọn bá pàdé ara àwọn lóde àríyá, àwọn akàngbójú sẹ́gbẹ́ ni fúnra wọn. Ní kúkúrú èdè, Ronke Oshodi jẹ́wọ́ oore tí Ọlọ́run ní kó rí gbà lọ́wọ́ MC Oluomo àti òṣèré àti àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ bíi Ṣótáyọ̀ Gágà.